alára kẹrìnlélógún bàbá gbogbo. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. adúpẹ́ fọ́lọ́run bá wa ọba oní àládúpẹ́ fún ọba tó ṣe wá ní mùsùlùmí. À ń bẹ̀ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ pẹ̀lú àdáníkàṣe rẹ̀ kó jọ kó dákun kó tẹ́wọ́ gba ìsìláàmù yìí lọ́wọ́ wa. àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá nàbì muhammadu sallallahu alayhi wa sallam, ẹni tí ọlọ́run rán láti jẹ́ rahmatan lil alamin, ẹni tọ́lọ́run rán láti jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáyé, fún gbogbo àwọn èèyàn pátápátá. ọlọ́run dákun ìkẹ́ ló ṣe ànábì o, ọlọ́run dákun má ṣe ní ìyàfà wa o, la hawla wala quwwata illa billahil azim. bákan náà àwọn ọ̀gá wa tí wọ́n ní iléeṣẹ́ yìí, ìyẹn iléeṣẹ́ Jígí Alára Global Concept adé ọmọ Bánkọ́lé, ọlọ́run jọ̀ọ́ dákun àlámọ̀rí yín ọlọ́run má jẹ́ ó bàjẹ́, ọlọ́run jọ̀ọ́ dákun ọlọ́run bá wa máa ṣe dáadáa fún yín lọ, àti àwọn onígbọ̀wọ́ àti gbogbo àwọn tí wọ́n bá iléeṣẹ́ yìí lọ, ọlọ́run jọ̀ọ́ dákun má jẹ́ kí ó bàjẹ́ títí láéláé fẹ́yìn náà, ọlọ́run jọ̀ọ́ dákun ilé àtọ̀nà yín ọlọ́run má jẹ́ ó bàjẹ́, ọlọ́run bá ṣe dáadáa fún yín, ẹ̀yin náà mójútó ilé ni, ọlọ́run bá ṣe dáadáa fẹ́yìn náà, ọlọ́run má wà dáwọ́ ìmá ṣe dáadáa dúnú ayé yín, la hawla wala quwwata illa billahil azim. ẹ̀yin ọmọ ìyá inú ẹ̀sìn, láì ní gbára wa ní àsìkò àti mọ̀ kò ń ṣe iyèméjì mọ́, ilé yìí ló jẹ́ pé Ramadan ó di 19 lónìí, òun náà ni ó jẹ́ kó yé wa pé tó bá di ọ̀la Ramadan ó jẹ́ 20, àbí ká sọ pé ọ̀túnla á máa wò pé a fẹ́ bọ́ sínú mẹ́wàá gbẹ̀yìn Ramadan, déè tó ṣe pé a ti lo mẹ́wàá alákọ̀ọ́kọ́ rẹ̀ sẹ́yìn, torí pé mẹ́wàá tààrin là ń lò lọ́wọ́ ẹ̀. ẹ̀yin ọmọ ìyanu ẹ̀sìn, ewu la wá fẹ́ fi jẹ wa láǹfààní nínú oṣù Ramadan ilé ìtawà yìí, òun náà ni fadlu aklu suhur, òun náà ni pé ọlá tí ń bẹ fún ìmájẹsàárì. òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ náà wá á ti rí i pé ẹlòmíín bẹ tó ṣe é pé ọlọ́run ò fún ní appetite láti máa jẹ oúnjẹ tó pọ̀, náà ni pé ẹlòmíín ti lè jẹ oúnjẹ tó pọ̀ níṣìnú tó wá jẹ́ pé ikùn yóò ti wá kún kó tó di pé sàárì tó wá sọ pé nígbà ẹ wò mo sì lè mú mọ́ra di àwẹ̀ yìí pé mo sì lè má fi gbàwẹ̀, ẹ má jẹ́ àṣẹ báyìí. torí pé Ànábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan tó ń bẹ nínú Islam wa ìta àwa yìí ni o, gbogbo nǹkan tó ń bẹ nínú Islam yìí Ànábì ti ṣe hàn wá, ó sì ti sọ èyí tí ò ṣe àwọn sàhábà ṣe lójú ẹ̀ tó sì jẹ́ pé kò jágbe mọ́ wọn. òun náà ni pé Ànábì sọ fún wa bá a ṣe máa ṣe gbogbo nǹkan nínú Islam ìta àwa yìí. kí wá ní ọlá tí a bẹ tí a rí nínú ìmájẹsàárì yìí? kì í ṣe pé tá a bá jẹ pé Ọlọ́run bó fìyà rẹ̀ jẹ wá ara o, wípé bárọ́kà tá a fẹ́ rí nínú ìmájẹsàárì, òun náà ni pé ẹ̀rọ ìyanu ẹ̀sìn Ànábì ń pa wá láṣẹ rẹ̀ ní ìmájẹsàárì. níbi hadithu tí a fà wá Anas bin Malik radiyallahu anhu tó gbà wá fún wa, ó ń sọ wípé tasaharu, Ànábì ń pa wá láṣẹ pé ó ní pé Ànábì sallallahu alaihi wasallam pé tasaharu, ẹ máa jẹ sàárì, fa inna fi suhuri baraka, ẹ máa rí ìmájẹsàárì bárọ́kà wà ń bẹ, òun náà ni pé àlùbáríkà bẹ́ẹ̀, òun náà ni pé ẹ ń bá máa ń jẹ sàárì yóò rí àǹfààní pé yóò máa jẹ sàárì pẹ̀lú pé Ọlọ́run máa fi bárọ́kà sí nínú ìṣẹ̀mí rẹ̀, Ọlọ́run máa fi bárọ́kà sí. kì í ṣe pé Ọlọ́run fẹ́ wo kó fẹ́ jẹnu oúnjẹ tá a fẹ́ jẹ ara, òun náà ni pé Ọlọ́run kò fẹ́ jẹ́ kí ẹ̀dẹ̀ lọ́lọ́run fẹ́ ṣe fún wa, tó pé Ọlọ́run náà mọ̀ pé Ọlọ́run ti wò pé táwọn ẹni yóò ti máa ń pa fún wọn láṣẹ pé ẹ má jẹ sàárì o, ẹ̀kọ́ mọ́ sínú ni o, ní pé ọ̀pọ̀lọpọ̀ ìnira wà ń bẹ̀ tó Ànábì wa fi sọ pé fa inna fi suhuri baraka, torí pé ń bẹ nínú sàárì gan baraka ń bẹ ń bẹ. òun náà ni pé ẹ dákun torí t'Ọlọ́run ẹ jẹ́ á gbìyànjú láti máa jẹ sàárì, kódà ká ti wá wò pé inú mi ti kún ń lè jẹun kankan, àwọn àfáàjì ó yí wa pé kẹ́ni náà kó ṣe kíni kó momi lásán kó fi dàníyàn pé òun jẹ sàárì, torí pé ìmomi lásán o yóò jẹ́ kó jàǹfààní ìjẹsàárì rẹ̀ o, yóò jẹ́ kó láǹfààní pé èèyàn ti dé àníyàn ni, torí pé má jẹ́ àgbàgbé o innamal a'malu binniyat, torí pé
àríwáyà kan gbé wá pé innamal a'malu binniyah òun náà ni pé ṣe mọ̀ pé gbogbo sẹ́ẹ̀tà ń ṣe nínú Islam yìí pẹ̀lú àníyàn ni a ti dàníyàn sí kí wàá làníyàn pé a fẹ́ gbàwé lé òun náà ní sàárì ẹjọ́ tó bá ti fẹ́ gbàwẹ̀ ẹ̀jẹ̀ á máa gbìyànjú láti fi jẹ sàárì òun náà ní sàárì wá ní pé wà sùhúrù bìdọ́mọ́tù sẹ́ìn tá bá sọ pé àsùhúrù bìdọ́mọ́tù sọ òun náà ní pé aklu àtọ̀hámù sàhùrù òun náà ní pé ìmọ̀ jẹun àti mímọ̀ mu omi ní àsìkò sàárì ẹ dákun torí ní ìyọ̀ǹda Ọlọ́run ẹ dákun ẹ̀yọ́ mọ̀ ìyanu ẹ̀sìn ẹ̀jẹ̀ á máa gbìyànjú láti máa jẹ sàárì kódà kẹ́ni wàá sọ pé kò sí oúnjẹ tí mo fẹ́ jẹ ẹni ó mọ̀ mi àbí ikùn mi ti kùn ẹni ó mọ̀ mi torí pé àárí àgbọ́yé pé àǹfààní sàárì jíjẹ nínú sàárì jíjẹ náà ni pé ìta tó fẹ́ bá wa sọ̀rọ̀ pé hukumu suhur òun náà ni pé ìdájọ́ sàárì kí wá ní ìdájọ́ rẹ̀ gangan òun náà ni pé wọ́n ṣe sàárì jíjẹ fún lè sọ ìmì fún ẹ̀ ń bá ti gbàwẹ̀ wọ́n ṣe lọ́ranyàn fún ni wípé ẹ̀ ń bá fẹ́ gbàwẹ̀ kó ṣe kíni kó jẹ sàárì bá wá fẹ́ wá gbàwẹ̀ ó ká jẹ sàárì torí pé káàna sọ́ọ̀mù fardun aw sọ́ọ̀mù tatawwu' àwẹ̀ tó ṣe wípé àwẹ̀ ọ̀ranyàn ni o àbáwẹ̀ àṣegbọrẹ àwẹ̀ ọ̀ranyàn ní ìta ń gbà yìí nínú ti Ramadan àwẹ̀ àṣegbọrẹ òun ni ìta máa ń gbà nígbà tí Ramadan ò tí ì dé bí èwo bí Monday Thursday bí èwo bí àwẹ̀ ọjọ́ àràfà bí èwo 13 14 15 gbogbo oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá tún jọ òun náà ní pé wọ́n sí lọ́rùn yẹn fún wa pé ẹ̀ ń bá fẹ́ gba àwẹ̀ kó ṣe kíni kó jẹ sàárì níbi hadith tá ti kà síwájú pé àtẹ̀sáhàrú ànábì ní ẹ jẹ sàárì o fa inna fi suhuri baraka torí pé ń bẹ nínú sàárì kí ló ń bẹ ń bẹ baraka ń bẹ ń bẹ lẹ́nu akhrajahu Bukhari afáwa Bukhari rahimahullah ló gba hadith yẹn wa òun náà ní pé mímọ̀ jẹ sàárì àárí àǹfààní tó bẹ́ẹ̀ fún un náà ni pé hadith kan bẹ tó yẹ pé ẹjájọ wòye sí i ó wá láti wà náà ẹni Zaid bin Sabit Zaid ọmọ Sabit ló gba hadith yìí wá radiyallahu anhu kí Ọlọ́run bá yọ́nú sí i ó sọ pé annahum tasahharu ma'a nabi sallallahu alayhi wa sallam ẹ̀rí gbogbo wa wọ́n ń bẹ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ń jẹ sàárì summa qamu ila salah ẹ̀sùn lẹ́yìn wá gbà náà wọ́n wá dìde láti lọ kírun qultu a sọ pé kam baynahuma mélòó ló ń bẹ kam baynahuma àárín àsìkò wo ní bẹ láàrin táìmù tí ẹ fi jẹ sàárì àti tí ẹ fi lọ kírun Anas bin Malik Zaid bin Sabit wá sọ pé àárín táìmù yẹn ó ṣe qadarul khamsina wa aw sittina a sọ pé àárín pé àjẹsàárì yẹn ó dà gẹ́gẹ́ bí kéèyàn sọ pé èèyàn ka 50 àyà àbí 60 àyà ní táìmù tí èèyàn fi jẹ sàárì torí náà eléyìí tí wàá jẹ́ kó yé wa pé wákùtù suhur táìmù tá a mọ̀ jẹ sàárì torí pé ọ̀pọ̀lọpọ̀ nù wa a mọ̀ sọ pé àgbààwẹ̀ ajẹ sàárì ẹlòmíì nìsín yóò wá máa jẹ sàárì ẹ̀ bí aago 3 bí aago 2 bí aago 4 ara tó anabi sallallahu alayhi wa sallam ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ anabi sọ yìí pé ẹ mọ́ lọ́ra jẹ sàárì yín kẹ̀sì mọ́ sí kíni kẹ́ mọ́ yára sínú tí wọ́n ké afẹ́ jẹ sàárì nísìn ẹ̀jẹ̀ á gbìyànjú káti mọ́ lọ́ra jẹ lásìkò tá a wà yìí nísìn sàárì ń wọlé níbi ká sọ bíi 5 sàárì wọlé níbi after 5 ó sì lọ ní sàárì sì lọ ní 5:45 ní àsìkò tá a wà yìí ni o sàárì sì lọ ní 5:45 òun náà ní pé tá a bá ń jẹ sàárì bárọ́kà àkọ́kọ́ rí bárọ́kà ń bẹ ẹlẹ́ẹ̀kejì ní ìmájẹ sàárì òun náà ni pé ẹlòmíì tí Ọlọ́run bá kádà pé kó jí ní sàárì àǹfààní tí ó tún jẹ́ ń bẹ òun náà ni kíyàmù layl yóò kírun lásìkò sàárì lẹ́wọ́n pé ẹnìkan nìsín ó jí bí ọwọ́ 4:30 láti fẹ́ jẹ sàárì a ti sọ fún wa pé sàárì ń wọlé níbi 5 o'clock táìmù yẹn tó bá kírun fún ọba àdẹ́dà tó tún fi bẹ́ lọ́hùn fún ọba àdẹ́dà ní táìmù yẹn Ọlọ́run tún gbà àǹfààní tá a jẹ́ ń bẹ̀ ni o torí pé ẹlòmíì ní sọ lè wò pé ó ti stress ara rẹ̀ látàárọ̀ kò kọ̀ jí fún sàárì ni ó sọ pé mo lè mọ gbà lọ bẹ́ẹ̀ ó ti pàdánù àǹfààní kan tó yẹ kó pàdánù ń bẹ̀ àǹfààní wo òun náà ni kìyàmù layl láti jí fún ọba àdẹ́dà láti fi bẹ́ lọ ń bẹ̀ lára àǹfààní tá a tún jẹ́ ń bẹ̀ òun náà ni pé
anabi sallallahu alayhi wa sallam anabi jọ yé wa pé kullu laylatin gbogbo òru báyìí ni ọba adẹ́dà máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé. ẹ wá wò ó wá jẹ́ táìmù wo ó wá jẹ́ táìmù sàárì. ọba adẹ́dà máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé. ọba adẹ́dà ó wà máa sọ fún irú ẹni bẹ́ẹ̀ pé ta ni wá foríjì èmi ọba adẹ́dà kí n máa ṣe fún, ta ni ń tọrọ ìkẹ́ èmi ọba adẹ́dà kí n máa ṣe fún, ta ni ń fẹ́ nǹkan báyìí kí n máa ṣe fún. anabi sallallahu alayhi wa sallam anabi wa ń jẹ́ òye wa pé ẹnìkan kò wà ní tọrọ nǹkan kan o lásìkò òun àyàfi kọ́lọ́n bá ṣe fún. ẹ̀mọ ìyànú ẹ̀sìn àǹfààní tá a jẹ níbi ìmọ̀ jẹ sàárì ó ní pé a tún bá ọba adẹ́dà ní connection ní táìmù sàárì torí pé ọba adẹ́dà ń sọ fún wa pé ọba Nabi sallallahu alaihi wasallam sọ pé ọba adẹ́dà ìmọ̀ ń sọ̀kalẹ̀ ní táìmù sàárì tí ó wà máa bọ̀ tí ó sọ pé ẹ̀yin ẹrú sìn mi ta ló ń fa foríjì kí n ṣe fún, ta ní ń fẹ́ rízìkì kí n ṣe fún, ta ní ń fọ́lá kí n ṣe fún, ta ní ń fẹ́ yìí kí n ṣe fún. ẹ̀yẹ́ mọ̀ ya ẹ má jẹ́ à máa neglect pé àní jẹ sàárì àbí ká máa sọ pé ikùn mi ti kún kò nídìí kí n jí fún sàárì ní pé àwọn bárọ́kà àwọn àǹfààní táàrí níbi sàárì òun nà ẹ pé kéèyàn tiẹ̀ kọ́kọ́ rí ọba adẹ́dà láti bọ́ ọba adẹ́dà sọ̀rọ̀ láti bọ́ ọba adẹ́dà ní connection ní táìmù sàárì ẹ mọ̀ pé ọlá tó tóbi kò sí fún nǹkan báwọn táwa la tún fẹ́ sọ fún tó tún jọ ọba adẹ́dà lọ ọba adẹ́dà náà dáa tún sọ fún ní pé nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ ẹ fẹ́ pé ẹ dákun torí tọlọ́run ẹ jẹ́ á mójútó ìmọ̀ jẹ sàárì wa. bákan náà ó náà ni pé a ti jẹ àwọn àǹfààní tí ń bẹnu sàárì báwọn. ìkejì ara ẹ̀ náà ni pé wákùtù sọ̀hẹ́ àsìkò sàárì wa táìmù wo ni ànábì sọ fún wa sallallahu alayhi wa sallam àbí àwọn àfa gbé léra pé táìmù kí a máa jẹ sàárì táìmù kí a máa jẹ sàárì náà ni pé nígbà tí àǹfààní táìmù tó yẹ kó wà láàrin sàárì àti ìrun subuhi kò yẹ kó ju bíi 15 táìmù téèyàn lè fi ka 15 àyà bí 60 àyà lọ torí pé a ti gbà pé Zaid bin Sabit radiyallahu anhu ó sọ pé òun wà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam nátànàbì tó jẹ sàárì lọ́jọ́ kan ànábì wa jẹ sàárì ta ànábì wa lọ kírun. wọ́n wá ń béèrè lọ́wọ́ pé kí ni mìkúdáàdù kí ni mínímọ́ọ̀mù àsìkò tí ń bẹ láàrin táìmù tẹ́ jẹ sàárì àti táìmù tẹ́ lọ kírun kí là ànábì sọ kí ni Zaidu sọ yìí pé táìmù yẹn ó dà gẹ́gẹ́ bíi kéèyàn sọ pé òun kọ 50 àyà ní táìmù yẹn. wọ́n náà ní pé a sọ yìí pé tá a bá fẹ́ jẹ sàárì ká máa wo táìmù wa ní pé ṣé n tó dáa jù ní kéèyàn bẹ̀rẹ̀ sàárì jíjẹ rẹ̀ níbi after 5 àwa lè ní àsìkò tá a wà yìí a lè jẹ́ di after 5 5:15 5:30 kódà a tún lè jẹ́ di 5:40. wọ́n náà ní pé tí wọ́n bá tí ì pèrun as-salatu khayrun minan nawm sàárì wò tí ì lọ o wípé a lè jẹ sàárì tán nìsín ká tó wá sọ pé mo tún fẹ́ lọ mu omi àbí ká sọ yí pé mo tún fẹ́ jẹ nǹkan míì dé lórí kò sí láìfì ń bẹ̀ wípé pé èèyàn yóò jẹ sàárì láti lè ṣe pé láti lè dánú ara rẹ̀ dùn láti pé yóò wá rí ìnira níbi Ramadan níbi àwẹ̀ tó fẹ́ gbà. ìnira yìí lọ́lọ́run bá dẹ́dà yóò fẹ́ jẹ́ kí a rí níbi ìbáàdà tá a bá ti ń ṣe fún òun náà ní pé tá a bá ti fẹ́ gbàwẹ̀ ẹ dákun torí t'Ọlọ́run ẹ jẹ́ á máa gbìyànjú láti máa jẹ sàárì. bákan náà àfàwà Ibnu Jamra rahimahullah ta'ala oúnjẹ ó sọ fún wa pé anabi sallallahu alayhi wa sallam ó gbìyànjú láti máa jẹ sàárì. anabi sallallahu alayhi wa sallam ó máa ń jẹ sàárì kò sì fi ọjọ́ kan lẹ̀ láti máa jẹ sàárì. bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi wa ń jẹ́ ó yé wa pé halumma ila al-ghada al-mubarak ọ̀nà wípé ẹ jẹ́ ń tọ́ka fún yín o láti ẹ máa gbìyànjú láti máa jẹ oúnjẹ nídàájí torí pé albaraka ni baraka ń bẹ́ẹ̀ ìyẹn ọmọ ìyanu ẹ̀sìn kò sí ń ta tún fẹ́ rí níbi ìmọ̀jẹta sàárì ju pé àárí baraka tó ń bẹ́ẹ̀ lọ. bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ ó yé wa pé albarakatu fi salas
Ànábì sọ pé àlùbáríkà ń bẹ níbi nǹkan mẹ́ta. Ànábì sọ pé fi jama'a téèyàn bá kó jọ bárakà máa ń bẹ ń bẹ. Torí pé ẹlòmíì ń bẹ tó ṣe pé ó máa ń dárìn ni, ẹlòmíì ń bẹ tó ṣe pé òun nìkan ni máa ń dá wà, ẹlòmíì ń bẹ tó ṣe pé ṣùgbọ́n téèyàn bá jọ kóra èèyàn pọ̀ báyìí, ike téèyàn bá jọ ní mú láwọn ọ̀rẹ́ tó pọ̀, Ànábì sọ pé bárakà mi ń bẹ ń bẹ. Ànábì wa sọ pé àlùbárakà fi suhur, bárakà wa tún bẹ níbi kíni, níbi ìmọ̀ jẹ sààrì. Ẹja gbìyànjú láti máa jẹ sààrì wa. Bákan náà Ànábì sallallahu alaihi wasallam, Ànábì máa ń pa àwọn èèyàn láṣẹ láti máa jẹ sààrì ni, torí yóò tún máa sọ fún wa yìí pé ẹ máa jẹ torí pé ìtafẹ́ gbọ́ yé gbẹ̀ gangan ní bárakà. Ẹ máa jẹ torí pé kí ló ń bẹ ń bẹ, bárakà ń bẹ ní ìmọ̀ jẹ sààrì. Ẹ má jẹ àgbé sààrì jíjẹ, ẹ má jẹ àgbé jù sílẹ̀ wípé mo ti yó, àbí èmi ní kankan láti fẹ́ jẹ wípé ikùn mi ti kún, àbí mo ti jẹun níṣinu, in appetite láti jẹun dáadáa ní sààrì. Ẹ má jà ṣe bẹ́ẹ̀. Ẹ ń bá tilẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti yapa Ànábì sallallahu alaihi wasallam. Torí pé Ọlọ́run bá dẹ́dà ó ń jẹ́ òye wa pé man ata'ani faqad ata'a Allah. Ọlọ́run bá ń gbẹnu Ànábì sallallahu alaihi wasallam wípé ẹ ń bá ti tẹ̀lé Ànábì ó ti tẹ̀lé kíni, ó ti tẹ̀lé ọba dẹ́dà ni o. Wípé Ànábì sì pa á láṣẹ pé ká máa ṣe kíni, ká máa jẹ sààrì. Ìwọ wá sọ pé ara wípé èmi ò lè jẹ sààrì ní tèmi torí pé ikùn mi ti kún. Torí pé eléwàárè yóò wà jẹ́ kí fárúkù bẹ láàrin àwa àtàwọn àwẹ̀ tó kù. Torí pé Ànábì sallallahu alaihi wasallam, Ànábì jẹ́ ó yé wa pé ìyàtọ̀ láàrin àwẹ̀ tiwa táwọn ń gbà àti àwẹ̀ àwọn tó kù tó yàtọ̀ sí mùsùlùmí tó ń gbà, òun náà ni aklu suhur, mímọ̀ jẹ sààrì. Ó dàbí pé àwẹ̀ tiwa àwa ní sààrì nú, àwẹ̀ àwọn kan wọ́n ní sààrì. Ẹlòmíì kò ní gbà wọ́n sọ pé tábà ti létí tó bá ti di 6 to 6 nígbà àní jẹ sààrì ni, nígbà no, ṣùgbọ́n àwẹ̀ tiwa ní sààrì. tó yẹ Ànábì sọ wípé ẹ ń bá ti wá lọ fi ìṣesí rẹ̀ jọ àwọn ọjọ́ kan. Ànábì sọ wípé faqad, Ànábì sọ pé irú ẹ̀ níbẹ̀ ó ti wà nù wa ni. Bẹ́ẹ̀ni pé a gbọ́dọ̀ fi ìṣesí wa jọ àwọn ẹnìkan, a gbọ́dọ̀ fi ìhùwàsí wa jọ àwọn ẹnìkan, a gbọ́dọ̀ fi ìmọ̀ jẹun wa jọ àwọn ẹnìkan. Torí pé àwa ní ìsìn àwa máa ń jẹ sààrì, àwa ní ìsìn Ọlọ́run fi báràkà sí fún wa, àwa ní ìsìn Ọlọ́run fi àlàáfíà fún wa. Tẹ́lẹ̀ wípé ẹ ń bá tún máa ń jẹ sààrì, Ọlọ́run tún wá ní jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó tètè ní ihun tí wọ́n ń pè ní ọ́sà, àbí kó tètè ní àìsàn tí ò dá lára. Torí pé a fẹ́ so ẹnu wa rọ̀ láti ìdajì tóun ò fi wọ̀ ni ká wá wo bí ara wa yóò sì máa tàmánà, yóò sì máa jẹran láti fẹ́ jẹun. Wọ́n rí pé ẹni tó bá ti wá jẹ́ pé ó ti wá gbìyànjú láti jẹ sààrì, àwẹ̀ tiẹ̀ lè gbò ṣùgbọ́n kò ní gbò pọ̀. Ṣùgbọ́n ẹni tó wáyé pé òun ò jẹ sààrì, irú ẹni bẹ́ẹ̀ lẹ́mọ̀ wípé ń jẹ sààrì ni, akíwá ló ṣe ń jẹ sààrì torí pé ń jẹ sààrì òun ni ẹ fi ń rí mi báyìí tí mo ṣe ń ṣe báyìí. Wípé ẹ dákun ẹ̀yin ọmọ ìyanu ẹ̀sìn, ẹ jẹ́ á gbìyànjú láti mójútó sààrì jíjẹ wa. Ẹ jẹ́ á gbìyànjú láti mójútó, torí pé sààrì tá bá tún jẹ sààrì, ẹ̀yin tàtù rí ń bẹ̀ ni pé a máa gbìyànjú láti máa kírun táìmù. Ìtàtù rí ń bẹ̀ ni pé a tún máa gbìyànjú láti ní connection sí ọba adẹ́dà, tí kò ọba adẹ́dà yóò sọ̀kalẹ̀ níbi sààrì. Torí ọ̀nà ọba adẹ́dà náà sọ pé shahida Allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwal azizul ghafur. Ọlọ́run bá ń sọ wípé ọba adẹ́dà ń sọ fún wa wípé níbi ìmọ̀ jẹ sààrì, Ọlọ́run bá sọ níbi Qur'anil Karim níbi àyè kan, Ọlọ́run bá sọ pé wal mustaghfirina bil ashar. Ọlọ́run sọ pé àwọn tó ṣe yí pé wọ́n máa ń tọrọ àforíjì Ọlọ́run ní kíni lásìkò sààrì. Sààrì jíjẹ ònu tẹ́fẹ́rẹ́ ẹni tó bá tọ́lọ́run bá tún ṣe kòńgẹ́ àsìkò sààrì kó tún bẹ́ẹ̀ lọ́run bá dẹ́dà ń bẹ̀, kó tún tọrọ àforíjì ọba dẹ́dà ń bẹ̀. Torí pé táìmù yẹn ọba dẹ́dà máa ń gba tútúbé èèyàn. Ẹni tó jẹ sààrì lẹ́yìn ìgbà tàbí kó tó jẹ sààrì ó tọrọ àforíjì Ọlọ́run bá. Sókè torí náà ni pé ẹ jẹ́ á gbìyànjú ihun tó yẹ kó mọ pọ̀ níbi dùá wa òun ni pé ká máa ṣe kíni, ká máa tọrọ àforíjì. Torí pé àforíjì láàrí níbi
àforíjì la lè rí láti lè fi wà Jánnà, àforíjì la lè rí láti má lè rí ìbínú Ọlọ́run. Òun náà ní pé ẹ̀yin ọmọ ìyanu ẹ̀sìn ẹ jẹ́ á gbìyànjú láti mọ ṣe déédéé táìmù tá a máa jẹ sàárì wa, láti máa ṣe déédéé bárọ́kà yìí, láti máa ṣe déédéé ìní connection pẹ̀lú ọba adẹ́dà yìí, láti lè ṣe déédéé ìbá ọba adẹ́dà sọ̀rọ̀ ní táìmù yẹn, láti lè tún ṣe déédéé láti lè ti kírun lásìkò sàárì. Bákan náà ẹ̀yin ọmọ ìyá ẹ jẹ́ á gbìyànjú ẹ má jẹ́ á fi sàárì wa ká má fi wẹ̀ wa ká má fi ṣe àwẹ̀ wa, torí pé anabi sallallahu alayhi wa sallam anabi ni wakulu washrabu hatta yatabayyana lakum al-khaytul abyad. Ọba adẹ́dà ni wakulu washrabu hatta yatabayyana lakum al-khaytul abyad min al-khaytil aswad min al-fajr. Ọba adẹ́dà ni pé ẹ máa jẹ ẹ máa mu títí tí ẹ fi rí àmójú tí ẹ fi rí tí ó fi clear sí yín báyìí. Khaytul abyadu kí ni wọ́n ń pè ní khaytul abyadu ni pé nígbà tóòrùn bẹ́ẹ̀ ti lè yọ báyìí minal khaytil aswadi nígbà tóòrùn bá ti lè wọ̀ àti nígbà tóòrùn bá ti yọ minal fajri ní lásìkò àlìfájàrì. Ìtumọ̀ rẹ̀ kí ni Ọlọ́run bá dẹ́dà ń sọ báyìí àsìkò sàárì. Bákan náà ẹ̀yin ọmọ ìyanu ẹ̀sìn ẹ má jẹ́ kí a fi ara ní ìra wa níbi ìmọ̀ jẹ sàárì wa. ẹ mọ̀ pé waqtul imsakul ani ta'am fàdà yakhsha alayhi wa qad yafda dhalika fi iftar fi Ramadan. Òun náà ní pé ẹni tó bá jẹ sàárì yóò gbìyànjú láti ṣe kíni láti ṣìnú. Bẹ́ẹ̀ kẹ́ ọba anabi sallallahu alayhi wa sallam anabi sọ pé la darara wala dirar. Òun náà ní pé má fara nìyàn má sì tún gbà kọ́ fara ní ọ lásìkò sàárì. Àwọn kan máa tún máa ń ṣe tí ò sọ pé a tún máa fẹ́ fi ara ní àwọn èèyàn nígbà tí àwa náà bá ti jí. Ẹ má jẹ́ afara ní àwọn èèyàn. Islam wa yìí ẹ̀sìn àlàáfíà ni. Islam wa yìí ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni. Islam wa yìí ẹ̀sìn tí ò fẹ́ fi ara ní tí ò fẹ́ fara ní wá rárá ni. Òun náà ni pé ẹ jẹ́ ẹ̀yin ọmọ ìyanu ẹ̀sìn ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú láti máa mójútó sàárì wa. Ẹ jẹ́ á gbìyànjú láti máa mójútó àwọn nǹkan tó so mọ́ sàárì. Lára àwọn nǹkan tó so mọ́ sàárì ni dídáná wà, lára àwọn nǹkan tó so mọ́ sàárì ní kíkírun wà, lára àwọn tó so mọ́ sàárì ní bíbẹ lọ́hùn bá dẹ́dà, lára àwọn nǹkan tó tún so mọ́ sàárì òun náà ni wíwá foríjì Ọlọ́run bá tó pọ̀. Bákan náà lára àwọn nǹkan tó so mọ́ sàárì òun ni pé nígbà tí èèyàn bá ń bẹ lọ́hùn ọba dẹ́dà ní àsìkò sàárì ọba dẹ́dà yóò mọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ẹ̀yin ìyanu ẹ̀sìn ẹ jẹ́ á gbìyànjú láti de mójútó sàárì wa. Bákan náà ni pé a ti sọ fún wa tẹ́lẹ̀ ni pé sàárì inna Allah wa malaikatahu yusalluna ala al-mustaharin. Ó ní pé lásìkò sàárì Ọlọ́run bá dẹ́dà àtàwọn màláìka rẹ̀ wọ́n máa ń sọ̀kalẹ̀ yusalluna ala al-mustaharin. Wọ́n máa ṣe àdúrà fún àwọn tó bá ṣe pé àwọn tó bá wọ́n ń jẹ sàárì. Lẹ́yìn ìgbà tá a bá ti rí bárọ́kà àwọn àǹfààní tá a rí bẹ́ẹ̀ nu o. Lẹ́yìn ìgbà tá a bá ti rí bárọ́kà Ọlọ́run bá dẹ́dà fúnra ara rẹ̀ àti pé àwọn màláíkà gẹ́gẹ́ fúnra ara wọn wọ́n tún mọ̀ ṣàdúrà fún ẹni tó bá ṣe yí pé ètò wa ń jẹ sàárì. ẹ̀yin ọmọ ìyanu ẹ̀sìn bákan náà èyí tá a fi parí ẹ̀ òun náà ní pé anabi sallallahu alaihi wasallam anabi ni ni'ma sahihul mu'minin al-tamru. Ẹni pé sadankata sahihul mu'minin ọ̀nà ni pé sahihu jíjẹ sàárì mùmìnì kò mọ̀ sí ní tó tún dáa tó. Ẹ mọ̀ ìyanu ẹ̀sìn ẹ jẹ́ á gbìyànjú láti máa jẹ sàárì. Ẹ jẹ́ á gbìyànjú láti máa jẹ torí pé a rí àwọn oore lọ́pọ̀lọpọ̀ níbi ìmọ̀jẹ sàárì. Abẹ́lọ́run bá wa kó jọ kó dákun èyí tá a gbọ́ yìí Ọlọ́run má fi ṣe àgbọ́mọfẹ́ nìkankan wa. Ramadan nísìn ìtì wá ń lọ wẹ́rẹ́ ó ti fẹ́ dé ipò mẹ́wàá parí Ramadan. Ọlọ́run èyí tó kù tá a tún fi ṣe Ọlọ́run dákun kàwá mọ́ ẹni tí ó ṣe o. Ọlọ́run jọ̀ọ́ dákun má jẹ́ àwa má ṣe Ramadan ìlélẹ̀ ní àgbàmọ̀fẹ́ nìkankan wa. Ọlọ́run jọ̀ọ́ dákun ṣe ní àtẹ́wọ́gbà fún wa torí pé Ọlọ́run wá dákun ọjọ́ tí gbogbo wa
tá a bá ti wá dúró sí iwájú ìwọ ọba adẹ́dà tá a bá ti wá ń gbọ́ iṣẹ́ olóore wa ọlọ́run dákun mọ́ jẹ́ àfọwọ́ òsì gbà o jẹ́ àfọwọ́ ọ̀tún gbà mọ́ wá jẹ́ àbá níbi ń tàbá níbi tó lérè ọlọ́run jọ̀ọ́ dákun mọ́ wá jẹ́ àfi san gbèsè ìwọ ọlọ́run bá wa ṣé ní àtẹ́wọ́gbà fún wa la hawla wala quwwata illa billahi al-azim. bákan náà èmi ọmọ yìí tí mò ń bá yín sọ̀rọ̀ orúkọ tèmi ni Abdulqudusi Ahmadu Ogidan tí gbogbo yẹn pè ní tí gbogbo yẹn mọ̀ sí Ustaz Abdulqudusi Abu Okasha ọlọ́run jọ̀ọ́ dákun ọmọ kékeré ni mi ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí mi náà da àgbàlagbà o la hawla wala quwwata illa billahi al-azim. wa akhiru da'wana أن الحمد لله رب العالمين سبحان الله وبحمده نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. نعم bákan náà àwọn iléeṣẹ́ yìí ọlọ́run jọ̀ọ́ dákun Jígí Alára Media Corpset àti àwọn ọ̀gá wa Adé ọmọ Bánkọ́lé àti gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ pátápátá ọlọ́run jọ̀ọ́ dákun àpadà sí ibú ọlọ́run má jẹ́ rí o ọlọ́run jọ̀ọ́ dákun bá a ṣe dáadáa fún yín o ọlọ́run jọ̀ọ́ dákun ilé àtọ̀nà yín ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o ọlọ́run jọ̀ọ́ dákun gbà Ramadan yìí èèyàn má fi ń rí àforíjì ni èèyàn má fi ń rí ìbùkún ni ọlọ́run dákun ìbùkún ọlọ́run bá a ṣe fún yín o àgbéga ọlọ́run bá a ṣe fún iléeṣẹ́ ọlọ́run má jò wá jóná má jò ó bàjẹ́ má jò ó dàrú la hawla wala quwwata illa billahi al-azim. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.